wọ́n ní bàbá gan ti sọ àṣírí fídíò pé ẹ mọ́ bàbá rí i pé kò lè wọ́ọ̀kì nílùú táwọn ti jáde mú òjì ó lè fi múlẹ̀ bàbá lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin sàmánì ẹ̀yin àáfàá wàlẹ̀ àṣírí tẹ̀kúta abúzáì lọ sọ agbẹjẹmọwọ tó o bá mọ bàbá tó bí ọlọ́mọ tó jẹ́ pé onísàláfí ló tó ẹ dàgbà tó fi lé èkó lójú tí bàbá rẹ bá ti kú láyé ẹ kó ló fẹ́ dá Mudir Murkas lẹ́kọ̀ọ́ lọ kọ́kọ́ pé bàbá rẹ jáde kóhun àti Mudir Murkas kan jọ wá ta kan gbọ̀n. Ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan ìjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa ká lọ. mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kí ní ilé gùn kẹ́ ẹ gbọ́ Mufti Iwo padà ìtàn tẹ́ ẹ fẹ́ pa yẹn èmi fẹ́ fún yín díẹ̀ nínú ẹ̀. Wọ́n tírẹ́ẹ̀nì wọn tán kan wá overthrow Nàìjíríà. Babangida jáde ni owó tán gbà wá kì í ṣe owó kékeré. Wọ́n jọ pín owó yẹn ni Babangida tó ń bá wọn sọ pé òun lòun ní 70 òun lòun ní 50 àwọn náà 50-50 owó burúkú owó ó gbé kalẹ̀ owó tá a gbọ́dọ̀ sọ pé iye báyìí bó ṣe ń gbé fáwọn ti Jàwàrà ní gbé fáwọn ti Nàìjíríà. Babangida kan jáde ni ó sọ fún ó ní òun sì still Nigerian president kò sí tó jọ Gaddafi ibi tíjà ti dé láàrin Nigeria and Gaddafi nìyẹn lórí Babangida ni Lawrence ó bá wọn parí ìjà yẹn tì Jàwàrà àwọn ọmọ rẹ̀ èyí tó rí mú ó tì wọ́n mọ́lé ni títí tó fi kúrò lórí oyè ó dẹ̀ lò 30-something years kó tó kúrò lórí oyè. Ẹ wò gbà tó mú wọn yẹn kó tó di pé bàbá ìtún lọ ìjà tó ṣẹlẹ̀ láàrin Mauritania àti Gaddafi náà ni Gaddafi náà bà nǹkan jẹ́ díẹ̀ ó ní gbogbo ìlú Áfíríkà ló ń fẹ́ kó tó di pé ká unite pé ká máa náwó kan náà ó nídìí táwọn ti Áfíríkà náà kọ̀ tí wọn ò fẹ́ gbà fún ìròyìn tá ń rò yẹn wọn ò sọ kúlẹ̀kúlẹ̀ fún yín tán àwa bá wọn jókòó ni tá a ṣe fàájì lọ rẹpẹtẹ wọn ní tọ́rọ̀ bá dójú ẹ ṣàlàyé ara ẹ lásán lẹ rí pé mò ń sọ èdè oríṣiríṣi lẹ́nu ni. Mufti Iwo inú nǹkan míì tẹ́ ń fi lárúbáwá sọ gan pàpà tí ń bá sọ ìtumọ̀ rẹ̀ díìpù báwọn ṣe ń lò ẹ kàwọ́ lórí ni. Ṣé ẹ lérò pé ìjọ yín yẹn ayé ò lè mọ̀ wọ́n mọ́ láéláé èpè tẹ́ ẹ ṣẹ́ yẹn ọ̀jẹ̀ èpè yín ni èpè ìjọ yín ni wípé wọn ò tún gbérí mọ́ láé. Ṣé ẹ mọ̀ pé nù ìjọ yín yìí náà ń lọ sọ gbogbo Nàìjíríà di tẹ́rọ́rìsì àwọn mọ̀nà fún ọmọ kan ọmọ Haúsá nílùú Kaduna tán fún ní bọ́ǹbù pé kó gbé lọ sí Amẹ́ríkà abẹ́ ìrántí inú ìjọ yín ẹ̀yìn ICC yìí ní umama ni ara àwọn ìjọ yín mọ̀ ni àwọn wọ́n sì fi lọ bàbá Ádámù Àlì lórí n tó bá ń bẹ̀ ló fi lóhùn ṣe kì í ṣe pé níwọ̀n ò gbà ẹni bá purọ́ fún ẹ sọ fún yín pé mo nírọ́ ló pa tẹ́ ẹ bá dé Mọ́kà ẹ bá tíra lè lórí ń bẹ̀ ẹ bá tíra Mọ̀rkàsí ní Mọ́kà ńbo ni tíra Àwó wà ní Mọ́kà ńbo ni bẹ́ẹ̀ bá dé Libya ta ló dàrú ẹ bá tíra àlìyà lórí ń bẹ̀ kẹ́ ẹ lọ Mauritania ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ bá lọ sí Amẹ́ríkà ẹ bá ń bẹ̀ tẹ́ ẹ dé London ẹ bá ń bẹ̀ ńbo ni tíra Àwó wà. Queen Elizabeth tẹ́ fẹ́ máa pìtàn wípé wọ́n ní ìlú mùsùlùmí ni kí wàá lóde tí ò fi gbóyè yẹn lé yín lọ́wọ́ kó tó hand over Nàìjíríà. Mufti Iwo
ìtàn tẹ́ fẹ́ pa ẹ̀ mọ́ wọ́n ń sọ fún yín ni ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wọ̀ tún tẹ̀ ń wò sí ni ẹ bá jẹ́ kẹ́ni tó fẹ́ pìtàn yẹn kó wá pìtàn ìmí wà nú ọ̀rọ̀ tí ń sọ igan ọmọ bàbá gan ò mọ̀ nínú tó ṣẹlẹ̀ aláwàjókòó tá a mọ ìwà tẹ́yà àwọn sálàfí tá a mọ tẹrọráìsì àwọn èèyàn tá a mọ̀ wá wọn àwájókòó arí ni Gaddafi náà fi ṣolórí òun náà ń gbé owó ribiribi fún tó bá jẹ́ pé Ọlọ́run yọ̀ǹda kinní yẹn fún Gaddafi ni ọ̀dọ̀ rẹ̀ lẹ bá máa gbowó kànga owó kinní kan bọ̀tọ̀ Ọlọ́run rí i pé ìkà ló fẹ́ ṣe ó fẹ́ sọ gbogbo ìlú Áfíríkà ó ní kó ṣàjẹ́ mùsùlùmí kí ló dé Ọlọ́run tó dá wa ó mọ̀ọ́mọ̀ tó dá wa bẹ́ẹ̀ oríṣiríṣi èdè oríṣiríṣi tó bá wù ẹni oṣù ó wàá bá èmi Ọlọ́run ààrẹ ní ń sin òkúta ààrẹ ní ń sin ṣé báwo èèyàn yín ń lọ India wọ́n ń lọ Pakistan ǹjẹ́ ẹ mọ tán dánwò ní ṣáìdì ibẹ̀ bó ṣe wà lẹ̀ ńlùú Nàìjíríà ní pé ṣáìdì kan wà tó jẹ́ pé ò gbọ́dọ̀ gbọ́ tídé ẹ lọ sí Kánò ní Kófà Mátá ẹ gbọ́dọ̀ gbé ọtí débẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá wọ Sábóngèrì gbogbo tó bá wù yín ni ẹ ṣe o kódà ẹ lè mọ bóbìnrin sùn ta ní Sábóngèrì ẹ lọ àwọn òtẹ́ẹ̀lì kún bẹ́ẹ̀ èmi Lábẹ́dí Sábóngèrì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ síwájú ẹ lọ bẹ̀ ní tó bá wù yín ṣùgbọ́n Kófà Mátá ẹ tó bẹ́ẹ̀. àsìkò ìgbà tí Rímì fi wà láyé wọ́n kó èmi náà máró gàrí nílùú Kánò Mufti Iwo ẹ lọ ṣọ́ra yín pẹ̀lú èpètè ẹ̀ṣẹ̀ nínú àwẹ̀ yìí ẹ má jẹ́ fi dẹ́sàtì kí n fi dá padà fún yín ǹjẹ́ gbọ́ ẹ lè má sùn o kẹ́ ẹ má wà lórí ikú tẹ́ ẹ bá kan tó dáa yóò jọ jẹ́ tèmi pẹ̀lú yín ṣùgbọ́n tẹ́ ẹ bá lẹ́ẹ̀ní kan tó dáa fún èpè tẹ́ ẹ gbé jù lẹ́ẹ̀lẹ́ tẹ́ ẹ bá fẹ́ gbérí skul tẹ́ ẹ kọ́ yẹn tẹ́ ẹ bá fẹ́ káyé orí ṣé lè kéwu ti yín ilé yìí ó fọmọ sí mo béèrè bàbá àdìá lórí ó mọrú ìlú tóun ti jáde ẹni òjò kúkú olókùkú yin gbogbo ọ̀dọ́ yín yẹn nu ṣọ́mọ àlè lórí òwà lọ jámíà kò dé ṣáwọn ní ìsìngbà tára wọn wálẹ̀ ṣé wọn ò lọ wọn ò dé ẹ̀yin nìkan lẹ́ẹ̀kọ̀ọ̀kan gba dọ́kítọ̀ ni ẹ̀yin nìkan lẹ́ẹ̀kọ̀ọ̀kan sọpúrẹ́ṣàn ni ẹ̀yin nìkan lẹ́ẹ̀kọ̀ọ̀kan di nọ́ọ̀sì ni àìmọye èèyàn àìmọye àwọn bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àgbárígìdò mọ nǹkan kọ́lọ́mbà mi forí jìn wọ́n ó dáa tí dìbéètì bá wá wáyé ṣé ẹ lè láàṣẹ Mufti tó Mufti ẹ bóde tẹ́ ẹ bá lè dojúkọ ní Kíjìpá ṣèyíkì oníkíjìpá tẹ́ ẹ bá lè dojúkọ nínú mọ̀ ẹ jáde ẹ tiẹ̀ wá ṣe interview àfọyín Mufti ilẹ̀ Yorùbá ẹ bóde ẹ rí i pé ọmọ 10 years náà máa fi kò yín lójú pé ó yá kẹjọ fèsì ara yín. tọ́lọ̀ bá ti kẹ́yìn ẹ máa wá gígẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ti kẹ́yìn kò tí ì gẹ̀yìn. Tẹ wá ń fi ẹnu àbùkù pé bàbá òun bàbá. So ẹ̀yin tí ẹlẹ́wà ń di ọ̀rọ̀ Ṣàyídì Ọlọ́run á mú yín jáde nù. Ṣàyídì fẹ́ yọrí ní òfin báyìí ranjú síta mọ́. Ẹ kúkú wá gbéra yín tà bájọ tẹ́ fi ń wọ́yún lọ lọ́rin pẹ́ ń bẹ̀bẹ̀ ẹ fẹ́ darapọ̀ ṣerú tẹ́ ẹ̀ bá ṣe fún wọn nù bí wọ́n bá gbà yín láàyè ẹ̀yin Ìlọrin tí yín bá yín bẹ́ẹ̀ bá máa wò dáadáa kẹ́ ẹ tó ṣe nǹkan. Mufti ilẹ̀ Yorùbá tẹ́ ẹ sì mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe Mufti ilẹ̀ Yorùbá tẹ́ ẹ lè po lójú àwa gan-an á tẹ̀ sí yín lójú yánmọ́yánmọ́
tẹ́ bá ní bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ilé mọ́ bá wọn bàbá ti wà míì tí ò ká kéwọ́ ẹ̀fẹ́ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ wàhálà yà á bóyin dì á yọ ẹgbà tì yín gidi. bàbá ni yín náà yá àáfàá ẹ̀ẹ́dúndú àáfàá rárá báwo lẹ ṣe fẹ́ ká bá yín rẹ́spẹ̀tì àwọn wàzírì nǹkan kan kó sì jẹ́ pọ̀rọ̀ kan náà ní bẹ lẹ́nu yín mọ kápẹ́tù sí nǹkan èébú ni lórí nẹ́ẹ̀tì sì ni ẹ wà máa sọ̀rọ̀ ẹ mọ gbọ̀tún wò tí ẹ mọ sọ̀rọ̀ ẹ mọ lánu láíláíláíláí tèpètèpè kí ló dé ẹdẹ̀ nìkan fi yín ṣe mú fútí mọ̀ pé ní tá a máa wò lára èèyàn ni àbẹ́ ẹ̀ mọ̀ ni ẹ kọ́kọ́ ní Sókótó ní ó sọ̀rọ̀ kẹ́ ẹ tó gbà ẹ sì lẹ́ẹ̀ fẹ́ jẹ mú fútí ilẹ̀ yòó ṣé tẹ́ ẹ bá jẹ wọ̀síírì tàbí ẹ jẹ rọ́bítà kan ṣáà lè gbà sí lẹ́nu á ní àlọ́ Sókótó náà ká tó gbà ká tó mọ̀ yín ẹ ti gbé ọ̀tẹ̀ kalẹ̀ báyìí fúnra yín ni ilẹ̀ Yorùbá ò gbà mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ oníkìjìpá ni mú fútí gbogbo ilẹ̀ Yorùbá wọn bá pìtàn Asani Sukuta fún yín wípé yín ti lọ nítorí pé bàbá ti dákọ pé ti yes a ti gbà á oníkìjìpá ó ti di mú fútí lọ gbogbo ilẹ̀ Yorùbá kò síbi tó bá kanlẹ̀kùn lónìí kódà kó dé wò lónìí wàláhì tó bàbá wa ọba Abdulrasheed kò tó bẹ́ẹ̀ kó mọ̀ sílẹ̀kùn fún un tó ń gbọ́ kó kanlẹ̀kùn báyìí ìyẹn ṣèyí tí oníkìjìpá kán mọ̀ sílẹ̀kùn fún ta ni ẹ kúkú dá ẹ mọ̀ wulẹ̀ yín bàbá àyà lórí mọ́ ẹ mọ̀ yín ayé bàbá wa dámọ̀ mọ́ ẹ mọ̀ yín wọ́n mọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kalẹ̀ yẹ ẹran mọ́ rẹ̀ sí ni yóò kúkú jíṣẹ́ wọ́n sì mọ dúró dẹ̀ yín náà ṣíọ kí ló dé kó ìkan yín ẹjẹ́ ó kàn yín àrírú eléyìí rí kí lẹ fẹ́ sọlẹ̀ Yorùbá dà politics ilẹ̀ Yorùbá wàhálà àáfàá ilẹ̀ Yorùbá ogun kí ló wá dé kí lẹ fẹ́ sọ àdà àfi tí gbogbo àwọn ọmọ ìlú náà bá dìde sí yín àfi tí gbogbo ọmọ ìlú bá dìde sí yín à ń respect yín ẹ ti wá jábọ́ jù o ẹ má jẹ́ tàn yín ẹ ti jábọ́ jù tí n bá ní n sọ gbogbo tán lẹ́ẹ̀lẹ̀ fún yín mo fẹ́ panu mọ́ díẹ̀ torí tí n bá sọ fún yín ẹ lẹ́ẹ̀mọ́ ẹ sì mọ́ ìdí nìyẹn tí bàbá àlè àlórí tán bá sọ fún yín pé wọn ò gbà á ní Mísírà àbíbo lẹ pé kíní ibi ẹ tí lọ kọkọkúkọ mọkànlẹ fòbì mọ sọyájú sáwọn àgbààgbà bàbá ò lè gbà ẹ gbọ́ ni wọ́n ní bàbá gan ti sọ a sì rí fídíò pé ẹ mọ̀kúnlẹ̀ ṣùgbọ́n bàbá rí i pé kò lè wọ́ọ̀kì nílùú táwọn ti jáde wọn ò jí ó lè fi múlẹ̀ bàbá lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin sàmánì ẹ̀yin àáfàá wàlẹ̀ àṣírí tẹ̀ ẹ̀kún ta ọpọlọ bàbá wàláì tán bá lọ sàárè rẹ̀ lónìí tó kù bá máa sọ̀rọ̀ kan bá jí yóò tún dá yín lónìí yóò tún là yín lóye àsìkò bàbá ádámọ̀ ńlọmọlé kéwù òjókòó nílẹ̀ ẹlẹ́ kéwù mọ́ àsìkò bàbá ádámọ̀ òun ló kan àga tọmọlé kéwù tán fi ń ka kéwù bàbá ni tá a sì tún láwọn àáfàá tí wọ́n ń kéwù kéwèé bí irú sáàmà ṣáà ìwé lòun fi tẹ́ ẹ bá rí búgíbù trọ́sà bàbá yẹn ó fẹ̀ lẹ́nu báyìí ni àwọn òkàwé kùránì nu àwọn náà Ọlọ́run sì gbà fún wọn àwọn àti bàbá lágége wọn ò jàrí títí tó ní kálukú fi tẹ́rí gbà sọ àwọn ọmọ wọn sì tún sì ń sábà fáwọn ọmọ wọn ní dọ́là orúkọ wọn ò sì parẹ́ kódà orúkọ wọn tún dáa ju tẹ̀yìn wàlẹ̀ àṣírí sálàfì lọ. Jamali Fitina Abu Zain
mo gbọ́ tí wọ́n ní ìwọ náà ń sọ̀sọ̀kúsọ ọmọ àlè oníròbó létè ìwọ ń tiẹ̀ sórí wọ́n ń gbá ẹ mú báyìí ó kọ́kọ́ ṣe ẹ̀wọ̀n ná àwọn Tìjàní àní ó kọ́kọ́ gbé o torí ọ̀dọ̀ àwọn Gúmi tó ti kàwé ní Zaria àbí Sókótó ni o á láyé ọ nílẹ̀ Yorùbá tó gbé wá yẹn á wàá rán ọ sí wọn Abuzai èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ Ọlọ́run sọmọ mo ti ń dẹdẹ o àwọn Senegal ni máa dẹ sí ẹ Ọlọ́run mi ní tán ẹ àwọn Senegal wọn á dìdì gbé ẹ tán ni Ọlọ́run Abuzai jẹ́ ká tí ọ ń tìkùtì kó o sì tì kó o ríran wò wà láìtàláì ni mo sọ fún ẹ Abuzai lọ sọ agbẹjẹmọwọ tó o bá mọ bàbá tó bí ọlọ́mọ tó jẹ́ pé onísálàfí ló tó ẹ dàgbà tó o fi lé èpo lójú tí bàbá rẹ bá ti kú láyé ẹ kó ló fẹ́ dá Mudir Murkas lẹ́kọ̀ọ́ lọ kọ́kọ́ pé bàbá rẹ jáde kóhun àti Mudir Murkas kan jọ wá ta kàngbọ̀n irú yín náà ń gbé bọ́ọ̀bù fún wo Senegal Mali máa dìdíje kan nà ẹ gidi wọn á nà ẹ ní gidi ọtí ní ká máa rù ọ lọ Abuzai dúdú rẹ ńláta orí kí Saheed ó lè fèsì kóòtù ó ló pẹjọ́ kò sì lè fèsì kóòtù ìwọ ọmọ bàbọ kò ríran o tó o bá fẹ́ dá ilọọtì lọ kọjú lọ gbé bàbá rẹ wá síta kóhun àti Mudir òjò wá sọ̀rọ̀ ẹ̀yin olòṣì ọmọ aláìlẹ́kọ̀ọ́ tẹ́ ẹ lọ kàkàkùkà ó ṣe kúkú dúró sí Masira àbí Masiri ni à ń pè ní ó ṣe lọ dúró síbẹ̀ ẹ rówó kan gàgbà mọ́ ẹ wá fẹ́ dìdìgbò lugi sílù irú àwọn ẹni tá a mọ̀ rí mọ́ yín lá lọ́jọ́ ọ̀la táwọn náà tá a mọ̀ tó pọ́n ẹ̀yìn náà lé Mufti Iwo lẹ́nu ẹ̀ ó mà ṣe o mo bá yín dá dúró sítorí ti Gaddafi kí n ṣẹ̀ṣẹ̀ tó wá sọ ìmí ìyókù fún ẹ ìjọgbọ́ ìdí nìyẹn o tí bàbá dámọ̀ níbi ó sọ́dé yẹn kó o tó pìtàn yòókù díẹ̀ lèmi sọ fún ọ yẹn wípé n tó fẹ́ ṣẹlẹ̀ bàbá yìí sì sọ máa lé Yorùbá ní òfin gbàgbàkúgbà lọ́wọ́ àwọn Salafi ICC yín nígbà yẹn nígbà àwọn ẹni tó ní mọ́kàdúró ṣe bẹ́ẹ̀ rí nísìn ó lójú tòun ò ní mọ gọ̀mọ́ wọ́n tún gbé ọmọ wọn lọ Amẹ́ríkà pé kó lọ stọ́dí òde wá ìgbà Osama bin Laden ńgbà tó darapọ̀ máwọn Salafi ńlò náà dẹni àbùkù l'Amẹ́ríkà lòun náà wá dirin ṣéèṣù rí páwọn òbí rẹ̀ sì mú fódà wọn ní ẹgbà tá lọmọ òsì kí ló dé bí kú jihadi ò bá wá dé sẹ́yìn lẹ́wàá lọ bá wa pé jihadi wà kẹ́ẹ̀fì kú jihadi pa wá ni ẹ̀yin ni ẹ lọ kúkú jihadi yín o ṣé ẹ ti gbọ́ ẹ má fi alẹ́ jihadi lọ́wọ́ tí Fúlàní tán pariwo ò tí ì tán lẹ̀ o tí Boko Haram tán pariwo ò tí ì tán lẹ̀ o tí gòdògòdò tán pariwo ò tí ì tán lẹ̀ o kẹ́ ẹ lọ kó ṣì dànù.